A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìpòrúru ọkàn ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers lórí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí yóò wáyé lónìí. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers Grace Koko sọ wípé ikọ̀ wọn yóò tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ gíga Àbújá tí ó ṣe ìdáwọ́kọ̀ fún àwọn ọlọ́pàá àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti má bá wọn kópa nínú ètò ìdìbò. Nígbà tí wọ́n ń fèsì ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tí wọ́n jẹ́ alátìlẹyìn mínísítà àná fún ọkọ̀ ìrìnnà Rotimi Amaechi ní ìpinnu yìí yàtọ̀ sí ìlànà. Olórí òṣìṣẹ́ sí alága APC Emeka Beke Chizie-Enyim bu ẹnu àtẹ́ lu bí àwọn ọlọ́pàá ṣe kọ̀ láti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lọ olú iléeṣẹ́ ọlọ́pàá, tí wọ́n rọ àwọn ọlọ́pàá kí wọ́n má bá wọn kópa nínú ètò ìdìbò. Enyim ṣàlàyé wípé APC náà ń kópa nínú ètò ìdìbò alága àti kánsẹ́lọ̀, èéṣe tí adájọ́ Lifu ṣe sọ wípé kí ètò ìdìbò má wáyé tí ó fi jẹ́ wípé ọlọ́pàá ni wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ohun èlò ìdìbò ni wọ́n ti tẹ́ pẹpẹ káàkiri ibùdó ìdìbò kí gbogbo àwọn tí èyí kò bá tẹ́ lọ́rùn gba ilé-ẹjọ́ lọ. Ó ní ohun tí ọlọ́pàá ń gbìyànjú àti ṣe ni láti gbàjọba lọ́wọ́ gómìnà Siminalayi Fubara. Kí wá ní ìdí tí èyí ṣe jẹ ọ̀gá ọlọ́pàá yányán lógún? Kí ni ó kàn án pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Rivers? Nítorí ó jẹ́ ojúṣe rẹ̀ láti dáàbò bo àwọn tí ó fẹ́ dìbò. Olóyè kan láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí ó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Jerry Omasogunwa ní ìpinnu ọlọ́pàá láti má kópa nínú ìdìbò kò lè mú àyípadà kankan wá. Ó ní kò sí ìdìbò tó wáyé lórílẹ̀-èdè tí kìí dá ìpòrúru ọkàn sílẹ̀. Kí wọ́n wo èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Edo láìpẹ́ yìí, pẹ̀lú wípé ọlọ́pàá wà níbẹ̀ ní gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí tún ṣẹlẹ̀. Kò sí fàákájà tó wáyé níbi ìdìbò tí ọlọ́pàá kìí sí níbẹ̀. Kí wọ́n dán eléyìí wò láti mọ̀ bóyá ìyàtọ̀ á wà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò NBA Mazi Afamozigwe ti sọ wípé kò ṣeé gbọ́ sétí wípé ilé-ẹjọ́ dá irú ẹjọ́ bẹ́ẹ̀ kí ọlọ́pàá má ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ó ní ohunkóhun tí ìbá wáyé lẹ́yìn ìdájọ́ yìí, dandan ni kí ọlọ́pàá pèsè ààbò fún àǹfààní ìpínlẹ̀ Rivers. Bí àjọ elétò ìdìbò ìpínlẹ̀ bá yarí wípé àwọn yóò tẹ̀síwájú pẹ̀lú ètò ìdìbò, ọlọ́pàá ní ojúṣe láti pèsè ààbò. Ṣùgbọ́n ìyàlẹ́nu ni ó jẹ́ wípé ilé-ẹjọ́ lè pa irúfẹ́ àṣà bẹ́ẹ̀. Ọ̀gànjọ́ òru mọ́júmọ́ àná ni a gbọ́ wípé àwọn kan tí wọ́n wọ aṣọ ọlọ́pàá ṣe ìkọlù sí olú iléeṣẹ́ àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀. Wọ́n ní láti ìpínlẹ̀ lágbègbè ni wọ́n ti rán àwọn wọ̀nyí wá nítorí ọkọ̀ ńlá tí wọ́n gbé wá ní orúkọ ìpínlẹ̀ lára. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ní agbègbè ya dé ibi ìṣẹ̀lẹ̀, wọ́n sì lé àwọn wọ̀nyí tèfètèfè. Gómìnà Siminalayi Fubara ní ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ní kí wọ́n mú bí ohunkóhun bá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀. Nígbà tí ó ń fèsì sí ìkọlù yìí ni ó fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n ń gbè lẹ́yìn olóṣèlú tí ó fi ìlú Àbújá ṣebùgbé láti ba ètò ìdìbò jẹ́. Fubara ní ètò ìdìbò tí wọ́n ti ṣètò rẹ̀ yóò padà wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àpẹẹrẹ fi ojú hàn wípé Ààrẹ Bọ́lá Tinubu ti parí àkọọ́lẹ̀ orúkọ àwọn tí yóò bá a ṣiṣẹ́ lẹ́yìn ètò gbálẹ̀-ńgbàtà Cabinet Reshuffle. Láàrin ọ́fíìsì ààrẹ ni ìròyìn ti jẹ jáde wípé ààrẹ ti parí kíkọ orúkọ àwọn tí yóò kúrò lẹ́nu iṣẹ́ àti àwọn tí yóò rọ́pò wọn. Èyí ni wọ́n ń retí kí ó yọ̀ǹda lẹ́yìn tí ó bá dé láti ìsinmi ọlọ́sẹ̀ méjì rẹ̀ ní ilẹ̀ United Kingdom. Lẹ́yìn ìṣòro ọrọ̀ ajé àti ìfẹ̀hónúhàn oṣù kẹjọ, Ààrẹ Tinubu ni ó ti ń kojú àlékún wàhálà láàrin ẹgbẹ́ alátakò àti ẹgbẹ́ òṣèlú bí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ṣe ní kí ó jáwé gbélé-ẹ̀ fún àwọn mínísítà tí kò bá ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ni
wọ́n sì pè síbẹ̀ yàtọ̀ sí mínísítà fún ìgbáyégbádùn ará ìlú dókítà Betta Edu tí ó jáwé gbélé ẹ̀ fún nínú oṣù kínní ọdún 2024 níbi ìpàdé ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tí ó wáyé nínú oṣù kọkànlá ní Tinubu ti kéde àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò ṣàmójútó iṣẹ́ àwọn mínísítà àti àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba. Àgbéyẹ̀wò olóòrèkóòrè yìí ni yóò sọ ẹni tí wọ́n yàn nípò tàbí ẹni tí wọ́n ní kí ó tẹ̀síwájú pẹ̀lú ààrẹ. Ààrẹ ṣàlàyé wípé kò sí ìbẹ̀rù fún ẹni ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́, ṣùgbọ́n ẹni bá kọ̀ láti pójú òṣùwọ̀n yóò gbalé rẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno lórí ìpinnu rẹ̀ láti fi ọmọbìnrin rẹ̀ Ìyáàfin Helen Eno Ọbárẹkì gba ipò obìnrin àkọ́kọ́ lẹ́yìn ikú aya rẹ̀ obìnrin àkọ́kọ́ ìpínlẹ̀ Akwa Ibom Paito Patience Umo Eno. Níbi àbẹ̀wò ìbánikẹ́dùn sí ẹbí Eno ní ìlú Uyo tí ó wáyé lánàá ni Olúrẹ̀mí ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ìyànsípò Helen, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ tí ó dára ni láti lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ àṣesílẹ̀ olóògbé, pàápàá jùlọ iṣẹ́ àkànṣe Golden Initiative for All Giver. Olúrẹ̀mí tí ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú aya igbákejì ààrẹ Hajia Nana Shettima pẹ̀lú àwọn aya gómìnà àti òṣìṣẹ́ alákòóso ilé ìgbìmọ̀. Nígbà tí ó ń fèsì ni gómìnà Eno ṣe ìrántí àjọṣepọ̀ àárín òun pẹ̀lú aya rẹ̀. Ó ní òun fẹ́ ní ìgbà tí ó wà ní ẹni ọdún 21 bí òun náà ṣe wà ní ẹni ọdún 22 ní ìgbà náà. Òun sì máa ń pè é ní Olúwakẹ́mi nítorí lótìítọ́ ẹ̀bùn gidi ni láti ọ̀dọ̀ Ọlọ́run. Olùbádárò, olùbádámọ̀ràn, ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ni àwọn jọ là kọjá, bẹ́ẹ̀ làwọn jọ pín ìjákulẹ̀ àti àṣeyọrí. Ikú rẹ̀ fi àlàfo tí ẹnikẹ́ni kò lè dí sílẹ̀. Gómìnà ní láti lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ obìnrin àkọ́kọ́ ni òun fi fa ọmọbìnrin rẹ̀ sílẹ̀ tí yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú igbákejì gómìnà àti kọmíṣánná lórí ọ̀rọ̀ àwọn obìnrin. Ó wáá fi ìgboyà rẹ̀ hàn lórí ọmọ rẹ̀ wípé yóò bójútó gbogbo iṣẹ́ tí ìyá rẹ̀ fi sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn alátìlẹyìn gómìnà àná fún ìpínlẹ̀ Rivers àti mínísítà lọ́wọ́lọ́wọ́ agbègbè ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike ti pàtẹ ìfẹ̀hónúhàn lónìí ní ìlú Port Harcourt bí wọ́n ti ń ké sí àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Rivers kí ó tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ lórí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó ń lọ lọ́wọ́. Ìfẹ̀hónúhàn yìí ni wọ́n ṣe àgbékalẹ̀ láti fi fèsì sí ohun tí àwọn alátìlẹyìn Wike ṣe àpèjúwe rẹ̀ ní màgòmágó nídìí ètò ìdìbò. Pẹ̀lú àkọlé orí pátákó ni wọ́n fi ń béèrè wípé kí wọ́n tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́. Bákan náà ni wọ́n ní kò sí ìdájọ́, kò sí ètò ìdìbò. Wọ́n ní kí àjọ elétò ìdìbò dáwọ́ ètò ìdìbò dúró kí wọ́n sì tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́. Àìpẹ́ yìí ni ìdájọ́ wáyé nílé-ẹjọ́ wípé kí wọ́n sún ọjọ́ ìdìbò síwájú, ṣùgbọ́n àjọ elétò ìdìbò tẹ̀síwájú pẹ̀lú ìdìbò. Èyí ló yọrí sí ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́. Èyí ń wáyé bí àwọn olùgbé ìpínlẹ̀ Rivers ṣe jí sí ìròyìn ìdúgbàmù tí wọ́n fura wípé ó jẹ́ àdó olóró ní agbègbè sẹkítẹ́ríátì ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) níbi tí adelé alága ìgbìmọ̀ olóyè Toni Okocha ń darí. Nínú àfihàn fídíò tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára ni ó ṣe àfihàn bí ìdúgbàmù yìí ṣe ba ẹnu ọ̀nà onírin àti ilé ẹ̀ṣọ́ security post olú iléeṣẹ́ APC jẹ́ pẹ̀lú apá kan ara ògiri ilé. Nínú ọ̀rọ̀ rẹ̀ ni Okocha ti fi ẹ̀sùn kan àwọn alátìlẹyìn gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara fún ìkọlù yìí. Ó ní lówùúrọ̀ kùtù òní ni àwọn ológun tètè yanjú àdó olóró ọ̀hún ní ọ́fíìsì wọn. Èyí jẹ́ ìgbà kejì láti dáná sun sẹkítẹ́ríátì wọn kí àwọn ẹ̀ṣọ́ tó súré pa iná ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lógúnlọ́gọ̀ ni àwọn tí ọ̀rọ̀ kàn tú jáde ní ìpínlẹ̀ Rivers láti ṣe ìfẹ̀hónúhàn lórí ìdìbò ìjọba ìbílẹ̀ tí gómìnà Siminalayi Fubara ní ó gbọ́dọ̀ wáyé.
Àwọn tí ọ̀rọ̀ kàn tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ olóyè àti ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tí wọ́n jẹ́ alátìlẹyìn mínísítà Àbújá Nyesom Wike ni wọ́n kọ́kọ́ kórajọ sí Polo Club ní Yenagoa kí wọ́n tó wá bẹ̀rẹ̀ ìrìnàjò ìfẹ̀hónúhàn. Àwọn wọ̀nyí rìn kọjá ìlúmọ̀ọ́ká ojúnà Aba ní ìlú Port Harcourt pẹ̀lú pátákó àti àkọlé bí wọ́n ti ń ké sí Fubara kí ó tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ kí ó fagilé ìdìbò. Bákan náà ni a gbọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ APC náà ti ń kórajọ sí olú iléeṣẹ́ wọn ní Port Harcourt láti gùnlé irúfẹ́ ìfẹ̀hónúhàn bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.